Kí ló fa fàákàjà láàrin àwọn ìbejì olórin P-Square tí wọ́n fi ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn tí wọ́n fi ń tú àṣírí ìkọ̀kọ̀? Ọ̀sẹ̀ tó kọjá ní Paul Okoye, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Rude Boy, kéde síta pé ó ṣeéṣe kí òpin ti dé bá àjọṣepọ̀ tó wà láàrin òun àti ìbejì rẹ̀ Peter Okoye. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé o tí ìpínyà yóò wáyé láàrin àwọn olórin tàkasúfèé méjèèjì náà. Kódà ọdún méjì sẹ́yìn ni àwọn méjèèjì padà ní àjọṣepọ̀ papọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ túká. Àkọ̀tun èdè àìyedè yìí ló tún fa kí àwọn olórin méjèèjì náà máa sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn lórí ayélujára. Ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ ṣàfihàn pé àjọ EFCC mú Paul Okoye, ọ̀kan lára àwọn ìbejì akọrin náà, àti Jude Okoye tó jẹ́ ẹ̀gbọ́n wọn lórí ọ̀rọ̀ kan tó dà wọ́n papọ̀. Paul Okoye, nígbà tó kúrò ní àgọ́ EFCC, sọ lórí ayélujára pé òun kì í ṣe olè tí ọwọ́ òun sì mọ́ tónítóní o. Nígbà tó ń bá iléeṣẹ́ rédíò kan sọ̀rọ̀, Paul ní ìpínyà tuntun dé sí àárín wọn báyìí o, torí ọ̀pọ̀ nǹkan ló wáyé táwọn olólùfẹ́ wọn kò mọ̀ nípa wọn. Ó ní Peter Okoye, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Mr P, ló pè fún pé kí àwọn méjèèjì túká àti pé ó fi àjọ EFCC mú òun. Mo ní láti sọ ọ̀pọ̀ nǹkan fún àwọn èèyàn pé kí wọ́n mọ irúfẹ́ èèyàn tí wọ́n yóò mú mọ́ra. Ìdí tí a fi padà ní láti ṣiṣẹ́ pọ̀, gbé àwo orin ńlá jáde gẹ́gẹ́ bí a ti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n báyìí o, mo fẹ́ gbájúmọ́ orin Rude Boy. Wọ́n ní mo sọ pé Peter ló ń jó tí èmi sì ń kọrin. Mo mọ̀ yẹn. Níbikíbi tí mo bá lọ, àwọn èèyàn máa ń bi mí pé ṣé èmi ni mò ń kọrin tàbí jó. A ṣe orin kan pẹ̀lú T.I. Ẹ jẹ́ ká jó. Ibẹ̀ ni ọ̀rọ̀ ìjà ti bẹ̀rẹ̀. Títí di òní, orin náà ló jẹ́ mílíọ̀nù 3 èèyàn ló wò nítorí àwọn èèyàn kò gbọ́ ohùn P-Square tí wọ́n máa ń gbọ́ níbẹ̀. Níbi ọ̀sẹ̀ 3 sẹ́yìn ni àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ mú Paul Okoye àti Jude Okoye. Ṣùgbọ́n nígbà tó fèsì ọ̀rọ̀ náà, Peter Okoye ní òun kò fi nǹkan kan rò pé kí òun fi àjọ EFCC mú ìbejì òun tọ́. Ó sì jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́ o. Ó ṣàlàyé pé òun kẹ́fí kọ́lọ́fín kan nípa owó iṣẹ́ àwọn tí ẹnìkan kó sí àpò owó mìíràn, àti pé èèyàn tún dá iléeṣẹ́ tó fẹ́ fi orúkọ jọ iléeṣẹ́ àwọn sílẹ̀. N kò fi EFCC mú ìbejì mi o. Mo mọ̀ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wa ni yóò kọ̀ròjú sí i. Nígbà tí Paul sọ, ó sọ pé ó kọ ìwé láti pe òun sí àgọ́ EFCC tó jẹ́ kí EFCC ránṣẹ́ pé òun kóun wá wí tẹnu tòun o, tí wọ́n sì fi òun sí àhámọ́. Ṣùgbọ́n o, gbogbo èyí ló jẹ́ irọ́ o. Peter Paul àti Jude Okoye ní iléeṣẹ́ kan papọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Northside Entertainment, èyí tí a fi túkọ̀ gbogbo èyí tó jẹ mọ́ P-Square. Ní ọjọ́ kan, mo rí pé iléeṣẹ́ mi ti wà pẹ̀lú irúfẹ́ orúkọ iléeṣẹ́ wa, ṣùgbọ́n orúkọ fẹ́ yàtọ̀ díẹ̀, Northside Music. Èyí yà mí lẹ́nu púpọ̀ tí mo sì béèrè, mo ṣe ìwádìí, ṣùgbọ́n tó yà mí lẹ́nu pé àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ni àwọn ẹ̀gbọ́n Jude àti ìyàwó rẹ̀ Ifeoma Okoye, tí wọ́n sì fi àdírẹ́sì ilé ìyàwó síbẹ̀. Peter ní òun gbéra láti lọ fi tó Paul létí, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni Paul kọ̀ láti fún òun lésì, tó sì ní òun kò mọ̀ nípa rẹ̀. Àwọn tí mo kọ̀wé sí, mo sọ fún wọn kí wọ́n ṣe ìwádìí lórí Jude Okoye àti ìyàwó rẹ̀ Ifeoma Okoye, nítorí àwọn méjèèjì ni olùdarí iléeṣẹ́ yìí. Mo wo ìfọ̀rọ̀wérọ̀ Paul, mo sì rí pé irọ́ ló ń pa ọ́. N kò lè sọ nǹkan kan tí mo sì ní láti béèrè lọ́wọ́ ara mi pé báwo ni Paul lè ṣe máa pa irọ́ tó báyìí mọ́ mi o, tó sì tún tàbùkù sí àjọ EFCC. Peter ní òun rí ọ̀pọ̀ mílíọ̀nù náírà tó jẹ́ owó P-Square tó ń kó sí àpò ìkọ̀kọ̀. Ó tẹ̀síwájú o. Ó ní gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ nígbà tí mo ṣe ìwádìí kan, èyí tó bí mi nínú púpọ̀, pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ọ̀pọ̀ owó ni ó ń lọ sí àpò owó ìkọ̀kọ̀ ní ọ̀nà àṣírí láti inú àpò owó iléeṣẹ́ wa Northside Entertainment. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré rárá o. Ó ti ń wáyé fún ọ̀pọ̀ ọdún. Ó ní òun gbìyànjú láti bá àwọn méjèèjì yòókù, Paul àti Jude, sọ̀rọ̀, ṣùgbọ́n o, wọ́n kọ̀ láti fún òun ní èsì, èyí tó mú òun ránṣẹ́ pé àjọ EFCC. Mo mọ̀ pé Paul ń bínú pé mo gbé ọ̀rọ̀ náà lọ bá EFCC. Ó dẹ̀ yé mi, ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo gbìyànjú láti bá àwọn méjèèjì sọ̀rọ̀. Kódà nígbà tí mo bá Paul sọ̀rọ̀ gbẹ̀yìn, ó ní kí n lọ ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. EFCC mú Jude sí àhámọ́
tí wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó jẹ́wọ́ pé òtítọ́ ni wípé òun dáwó sí àpò iléeṣẹ́ tí òun àti ìyàwó òun jọ ní. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbogbo àpò owó ojúdò pa. Ó wá ṣe ìlérí láti tú sọ̀rọ̀ síta nígbà tí àjọ EFCC bá parí ìwádìí wọn. Tí a bá ń sọ̀rọ̀ àwọn tàkasúfèé tó làmìlaka ní ilẹ̀ adúláwọ̀, ọ̀kan gbòógì ni àwọn ìbejì Okoye tí a kò sì lè kóyan wọn kéré lágbo orin kíkọ. Wọ́n bí Peter àti Paul Okoye ní oṣù kejìdínlógún ọdún 1981 ní ìpínlẹ̀ Anambra. Orúkọ àwọn òbí wọn ni olùṣọ́ àgùntàn Moses Okoye àti Josephine Okoye, tí wọ́n sì ní àwọn ọmọ ìyá àti bàbá bíi Jude, Mary, Tony, Lillian àti Ifeanyi Okoye. Láti ilé ẹ̀kọ́ tíátà St. Morumba ni wọ́n ti bẹ̀rẹ̀ láti máa kọrin tí wọ́n sì ń jó. Wọ́n ní oore ọ̀fẹ́ láti tún gbá bọ́ọ̀lù kó tó di pé wọ́n di olórin. Ọdún 2003 ni wọ́n gbé orin Senorita síta, èyí tó sọ wọ́n di ìlú mọ̀ọ́ká. Wọ́n ti gba ọ̀pọ̀ àmì ẹ̀yẹ káàkiri àgbáyé àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó kì í dùn kó pọ̀ àníri jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ̀wá Bímbọ́lá Olúwatósìn. Títí di ìgbà mìíràn tá ò fi ire àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.